àṣírí ńlá tún ti tú o àṣírí ńlá tún ti tú o ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ tún wá gbọ́ o ṣé mo sọ fún yín pé àṣírí ò ní yé tú àṣírí ńlá tún ti tú bí justice for Mohbad bó ṣe ń pẹ́ sí bẹ́ẹ̀ ni àṣírí yìí ń tú sí o àṣírí ńlá tún ti tú o ẹ̀yin olólùfẹ́ mi ò mọ̀ bóyá ẹ ti gbọ́ voice note tí Bukky Jesse release nípa ìyá Mohbad àṣírí in fact àṣírí ńlá ti tú kí ló dé ẹ̀yin olólùfẹ́ mi ó yá ẹ jẹ́ ká jọ sọ láàrin ara wa àwọn wo ló wà nídìí ọ̀rọ̀ yìí àwọn wo ló wà nídìí justice for Mohbad a gbọ́ wípé Bukky Jesse ó send message lọ sí ọ̀dọ̀ ìyá Mohbad láti lọ fún ní ẹ̀bùn ní àti lọ fún ní gift so àwa gbọ́ wípé nígbà tí ẹni tó lọ gbé ẹ̀bùn yìí fún ìyá Mohbad tó dé ọ̀dọ̀ ẹ̀ after tó gbé ẹ̀bùn fún tán ó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ṣe ìwádìí lẹ́nu ẹ̀ pé tó bá jẹ́ pé òun ni o tó bá jẹ́ pé òun ni o níjọ́ tí mo gbọ́ wípé Mohbad jáde láyé òun máa fa aṣọ ya mọ́hùn mi lọ́rùn ni òun máa fa aṣọ ya mọ́hùn mi lọ́rùn ni ohun tó bá jẹ́ pé òun ni o ẹni tó lọ gbé ẹ̀bùn fún ìyá Mohbad òun ló ń sọ bẹ́ẹ̀ o ìyá Mohbad wá láti máa fún ẹni ẹ lésì yìí pé ó dàbí ẹni wípé o mọ àwọn tí àwọn ń dí pẹ̀lú ẹjọ́ ẹni lólùfẹ́ mi àwọn wo náà ń dí pẹ̀lú àwọn wo ni wọ́n ń dí pẹ̀lú ẹni lólùfẹ́ mi ó yá ẹ dá mi lóhùn ìbéèrè yẹn ẹjọ́ ẹ bá mi fi èrò ọkàn yẹn hàn sí abẹ́ comment section àwọn wo ni à ń dí pẹ̀lú lórí ọ̀rọ̀ justice for Mohbad àwọn wo ni torí èdè tí ìyá Mohbad pè yìí ó fi hàn wá wípé àwọn alágbára ló wà nídìí ọ̀rọ̀ yìí tòótọ́ tó fi mú ìyá Mohbad tó fi sọ wípé arábìnrin ó dàbí ẹni wípé o ò mẹni tí à ń dí pẹ̀lú ó dàbí ẹni pé o ò mẹni tí à ń dí pẹ̀lú so mini àwọn tá à ń dí pẹ̀lú wọn lágbára ju Ọlọ́run lọ nìyẹn àbí nǹkan tí ìyá Mohbad ń tẹ́lẹ̀ láti sọ fún akọ́kọ́ nìyẹn pé àwọn tí à ń dí pẹ̀lú lórí ọ̀rọ̀ justice for Mohbad wọn lágbára ju Ọlọ́run lọ bọ̀ níwọ̀n bá ìgbà tí wọ́n bá ti lágbára ju Ọlọ́run lọ níwọ̀n bá ìgbà tó yẹ pé Ọlọ́run tó ṣẹ̀dá Mohbad òun ló ṣe ẹ̀dá àwọn tá à ń sọ yìí náà justice for Mohbad must be free justice for Mohbad ó máa wáyé èmi ò fẹ́ mọ̀ bí wọ́n ṣe lágbára tó níwọ̀n bá ìgbà tí wọ́n bá ti lágbára ju Ọlọ́run lọ a máa rí justice for Mohbad gbà lágbára Ọlọ́run but my message to ìyá Mohbad sórí nǹkan tó ń sá fún yẹn wọ́n ní kò sígbà tí má kú òṣì ní kú èmi ò gbàdúrà kó kú mi ò gbàdúrà kí àdúrà kú kódà mi ò gbàdúrà kí blessing kú gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad gbàdúrà kí anybody kú but àwọn Yorùbá bọ̀ wọ́n ní pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán ìjà ló ń dálẹ̀ tó bá jẹ́ wípé nǹkan tó ń bà ẹ́ lẹ́rù nìyẹn ìyá Mohbad ìgbà wo ni ìwọ náà ò ní fàyè lẹ̀ àdúrà tá à ń sọ̀rọ̀ nípa ìgbà wo ni ò ní fàyè lẹ̀ blessing tá à ń sọ̀rọ̀ ìgbà wo ni ò ní fàyè lẹ̀ gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad ìgbà wo là ní fàyè lẹ̀ kí la wá ń sọ pé à ń bẹ̀rù fún má wàá gbàgbé ìyá Mohbad the earlier tó bá tú àṣírí àwọn people yìí the better for you because sórí voice note tó jáde yìí gan sìn ó ti fún àwọn people yìí gan ní awareness wípé ó ti leak àṣírí wọn síta àṣírí wọn ti tú síta already now ó ti fi hàn sí gbogbo ọmọ Nàìjíríà sìn gbogbo orí social media ti dàrú gbogbo orí social media ti kún fún ọ̀rọ̀ yẹn so kò sí ibi tí wọ́n fẹ́ hide sí mọ́ it's better for you to go confess it's better for you now mama Mohbad go confess tó bá yẹ pé abiyamọ gidi ni ẹ lóòótọ́ ṣé mo pé fẹ́ kan tẹ́lẹ̀ ẹ̀yin lólùfẹ́ mi èmi sọ pé woman yóò kì í ṣe abiyamọ gidi tó bá yẹ pé abiyamọ gidi ni woman yà ti force out ó dẹ̀ ti fi hàn clear lóòótọ́ pé o like Mohbad o like Mohbad ó ti fi hàn pé o like Mohbad tó bá yẹ pé o bá like ọmọ Mohbad yìí ni kò ní jẹ́ wípé nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ ó dẹ̀ mọ àwọn tó ṣiṣẹ́ yìí ó dẹ̀ dákẹ́ tó yẹ pàbí àmọ́ mi ní á ní èwo tẹ́ ẹ bá fẹ́ gbẹ̀mí tèmi náà ẹgbẹ̀mí tèmi náà àṣírí yín máa tú but ó dákẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan wò pé àbí wọ́n fowó dí ẹ lẹ́nu ni àbí kíní kan ni ẹ̀kẹ́yà tó ń wò pé àbó ògùn ni àbí wọ́n fògùn bọ́ ẹ lójú ni àbí kíní kan ni náà ọ̀rọ̀ yìí ti wá ń jẹ́ kó yé wá sí pé eléyìí kì í ṣọ̀rọ̀ owó eléyìí kì í ṣọ̀rọ̀ ògùn wùrúwùrú tán dún mi pé tó bá ti sọ̀rọ̀ a máa gbẹ̀mí àdúrà tó bá ti sọ̀rọ̀ a máa gbẹ̀mí tiẹ̀ náà tó bá ti sọ̀rọ̀ a máa gbẹ̀mí blessing ìgbà wo ni má kú nìkú gbogbo àwọn tó ń sọ pé wọ́n fẹ́ gbẹ̀mí èèyàn kan náà àwọn gan máa kú
kò sẹ́ni tí ò ní jáde láyé. So why tó ṣe ń bẹ̀rù kú at this your age and you call yourself a good mother? To me, you are not a good mother. I'm telling you, you are not a good mother. A good mother will not behave the way you are behaving. A good mother will not behave the way you are behaving. So it's better now. Olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ ẹ bá mọ ìyá Mohbad, ẹ sọ fún sìn wípé it's better now. Kó jáde, kó wá confess. The earlier tó bá confess àwọn people yìí, the better fún òun náà. But tó bá hábọ̀ wọn, àwọn people yìí náà ni wọ́n sì máa gbẹ̀mí ẹ̀. Tó wọ́n ti mọ̀ wípé kò sígbà tí ò sì ní jábọ́. Kò sígbà tí ò sì ní tú àṣírí wọn. Wọ́n dẹ̀ máa fẹ́ gbẹ̀mí ẹ̀ náà ni. So it's better sí kó kúkú jẹ́wọ́ sìn kó jẹ́ ká rí ojú àwọn aṣebi. Olólùfẹ́ mi ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ yìí ń gbé mi nínú ẹ̀jọ̀, ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí kó go fara. Kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube. Bákan náà, Ẹlẹ́yẹlé Global TV lórí Facebook. Ẹ subscribe, ẹ follow. Kò ná yín lówó, kò já yín data, kò ná yín data, kò cost yín anything. Kẹ́kàn subscribe ni. So kẹ́ lè máa enjoy new update. Ṣé mo sọ fún yín? Mo láṣìírí sí pọ̀ tó máa tú. Àṣírí sí pọ̀ tó máa tú. Ta ló expect pé ìyá Mohbad lè jábọ́? Ta ló expect pé ìyá Mohbad lè force out nínú voice note bẹ́ẹ̀ yẹn? Ta ló mọ̀ wípé ọ̀rọ̀ ńlá báyìí ṣì wà nínú ìyá Mohbad? Ẹ má gbàgbé, Karimo ti sọ. Ó ní tá bá fẹ́ mú àwọn tó gbẹ̀mí Mohbad. Ó ní tá bá ti mú àdúrà, tá bá ti mú blessing, tá dẹ̀ ti mú ìyá Mohbad. Àti get àwọn tó ń pa Mohbad. Àti get àwọn tó mú ẹ̀mí Mohbad lọ. Ó ti wá hàn clear báyìí sí. Ìgbà tá ń sọ ńgbà yẹn, àwọn kan sọ pé irọ́ ni, kò rí bẹ́ẹ̀. Ṣé rí pé lílọ sí ọ̀dọ̀ bàbá Mohbad tí ìyá Mohbad lọ síbẹ̀, ó lọ pẹ̀lú mission ni. Ó fẹ́ lọ get information ni. Ṣé mo pé mi sọ fún yín? But ẹ̀yin olólùfẹ́ mi kan sọ pé no, ẹ jẹ́ ká fún láyè. Ṣé ti rí nsìn? Ṣé ti rí pé lẹ́yìn ìgbà yẹn, òun ló tún follow Wùnmí ní court, tó tún bá Wùnmí lọ, tó ní tòun yé òun o, tòun yé òun o, òun ò lè jẹ́ kán gba ẹ̀mí àdúrà bọ́n ṣe gbẹ̀mí Mohbad. Ṣé ti rí pé woman yìí ó mú àwọn tó ṣiṣẹ́ yìí clear kí la wá ń dara láàmú fún? Why are we stressing ourselves? Kí la ń dara láàmú fún? A ti mú ẹni tó wà ń di ọ̀rọ̀ yìí. But ìyá Mohbad tó bá kọ̀ tó bá sọ pé ò ní jẹ́wọ́, kọ́wọ́ ẹ má di wípé tó bá ń lọ títì, wọ́n máa sọ̀kò fún ẹ. Òótọ́ ọmọ ẹni o, but ọmọ yìí ó ti di gbogbo ọmọ the whole world. Kò ń ṣe ọmọ tiẹ̀ mọ́, ó ti di ọmọ the whole world. Tó o bá kọ̀ tó bá sọ pé ò ní jẹ́wọ́, àfàìmọ̀ kó má jẹ́ yí pé àwa tá à ń wá justice fún Mohbad gan làwọn máa sọ̀kò fún ẹ. Because abiyamọ gidi kò gbọdọ̀ máa behave bó ṣe ń behave fún ẹ. Tó bá yẹ pé oògùn náà ni wọ́n ń lò fún ẹ, jẹ́ kó oògùn yẹn ká lójú ẹ. Tó bá dẹ̀ pé hùrùhùrù náà dún mẹ́ pé wọ́n fẹ́ gbẹ̀mí ìwọ náà, ìgbà wo ló ní kú? Ìgbà wo ni wọ́n náà ní fàyè sílẹ̀? Kò sẹ́ni tó wáyé yìí tó wá ju sáyé yìí. Gbogbo aládáyé gbẹ́gbẹ́dá kú, a máa kú náà ni. Ibi tí Mohbad lọ gbogbo àná là ń lọ síbẹ̀. So kí wàá là ń gbé pọ́n? Kí là ń gbé pọ́n? Ẹ táṣìírí kí nǹkan báyìí má lè ṣẹlẹ̀ mọ́. Àìtáṣìírí, àìtètè táṣìírí náà ń sìn. Òun tó ti fi ikú Wáyọ̀mí Fábíyì káàkiri. Tó ti sọ owó ẹ̀mí ẹ̀, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Níbi tẹ́ ẹgbẹ́ ti ń hábọ̀ àwọn ọ̀daràn. Níbi tẹ́ ti ń hábọ̀ àwọn ọ̀daràn, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Wọ́n tó ti ń fi kú wẹ́ni lẹ́ni káàkiri lórí ọ̀rọ̀ justice for Mohbad náà ni. Ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí. Bá mi share fídíò yìí kó go viral. Àṣírí ìyá Mohbad nìyẹn o. Ó ti hàn clear fẹ́ everybody ń sì pé ìyá Mohbad ó mọ àwọn tó gbẹ̀mí ọmọ ẹ̀. Àwa kàn ń jà lásán ni. Tí ìyá Mohbad bá fẹ́ kárí justice léni yìí, a máa get justice. Ó dẹ̀ hide wọn, ó dẹ̀ ń cover wọn. Nítorí pé wọ́n ń dún mọ̀. Jáde síta kó confess. It's better for you come out now and confess before it's too late for you, or else we are coming for you. Thank you. Ẹ̀yin olùfẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ètò tẹ́ fi ń gbọ́ mi ò ní di lágbára Olódùmarè. Èmi ni màmá wá, ẹ̀yin màmá bá. Ẹlẹ́yẹlé Global TV. Ire o.